níwájú lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsù Láti. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Gúúsù Láti. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá òdì kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Gúúsù Láti TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsù Láti kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́tì sí. والجزاء من جنس العمل. wà á rẹ̀sán yìí o inú sẹ́tẹ̀rẹ̀ bá ṣe náà dáì sàn. afẹ́ wa islam lágbọ́dọ̀ wúre bàbá wọn wà sí àgbáyé ọlọ́run bá kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n bá wa yá sí wọn fún àdé pàápàá mọ́ balẹ̀ wọn jẹ́ mọ́dàlẹ̀ wọn. bàbá wọn wà sí àgbáyé wọn ní ọba kan afẹ́ wa islam nínú àwọn ọba ayé wọn ló ní èsì kankan tí ọ̀dà rí wọ́n máa wá sọ pé ntẹ́dá bá ṣe ní àdá sì fi san ní ẹni ọgbà ọ̀dà n tóun ṣe láyé tóun mọ̀ pé òun ṣe ni pé òun pàdé ọmọ kan ní kọ́nà múndíánà dà ọ̀rẹ́wà ó ṣe gbòòlà ìgbà kànga rẹ̀ tóbi dáadáa ó tóbi gbogbo nǹkan tóun máa wá lára obìnrin ló wà lára ẹ̀ kódà àpótí rẹ̀ náà ọ̀sà sí lòwúrò. báyìí ni ká má wulẹ̀ dá ọ̀dà dé. ẹsẹ̀ wọn fẹ́ ọ̀sà òun wá kíìsì ẹ̀. ó kó kíìsì fún. ó kó kíìsì fún ẹsẹ̀ wọn fẹ́ ọ̀sà ó kó kíìsì olóhùn wá kó kíìsì fún. ó ní láyé nítorí òun ṣe láyé dátó mọ́nà. òun wá fẹ́ máa táwọn àfáà máa ṣe táwọn bá gbọ́ wá. ẹ máa gbọ́ náà sọ pé ó kó kíìsì fún láwìn ẹ wà ní fọkàn bálà. ó kó kíìsì fákọ̀ bálà ha ó kó kíìsì fún ọ̀dà kíìsì bò. ọ̀dà kíìsì bò àfẹ́ àwọn àgbà ó lóun wá fẹ́ tẹ̀sí wá sí àwọn àfa tá máa ń ṣe. òun máa ronú ti fóun ṣe báyìí. òun wá wọn ní ṣe gbé báyìí. ẹ̀san téèyàn bá ṣe o tọ́lọ́wọ́ bá ṣe sàn rẹ̀ ní téèyàn ṣe òun náà lọ́rùn. àwa ni òun ọlọ́run wa bu òun náà ní ọmọ kan tó fáì ọ̀rẹ́wà ọmọ náà rẹwà púpọ̀. ọjọ́mọlé ọba. ọjọ́mọlé ọba ọsẹ eléyìí ọmọlé ọba. ọmọlé ọba nílé àwọn ọmọ ọba ní máa fáì báyìí. tọ́ òun wá ní ọjà ìwọ olórí máa mú kí gbogbo mú láàrin ìjà nítorí bá ṣẹlẹ̀ mo fẹ́ gbọ́ kẹ́ wá darí wálé. mo sí lọ mú lọ. olórí náà bá dírẹ́sì ọmọ yìí náà dírẹ́sì. wọ́n rọ́ọ̀gì ara rẹ̀ bíi. aláàjì ní wọ́n lọ wọ́n dé yàyé wọ́n dọjà wọ́n dúpọ̀ sàǹkìrìkì nígbà tí ó ṣe ó kù díẹ̀ kí wọ́n máa bọ̀ ń lé. ọmọkùnrin wọ́n wọlé lọ́kàn. látàárọ̀ tó ti ń kí tí wọ́n ọ̀rẹ́ nìkan sọ pé wọ́n ọ̀rẹ́ nìkan sọ pé ọmọ yìí ó. wọ́n wá kù díẹ̀ tí wọ́n ìwọlé ọ̀rọ̀ wọn ṣẹ̀ kò sọgbọ́n ọ̀rọ̀ ọmọkùnrin kan sì ń bọ̀. báwo lọmọ ṣe máa dá báyìí ọ̀rànjú máa látọ̀ báwo lọmọ ṣe máa wà pàtó báyìí ọkàn súnmọ́ ni ọkàn wọn mọ́ra dé kó kíṣìbò ni. fákọ̀ bálà ha lọ́ba kú dà kíṣìbò àbáyọ̀ islam ọ̀dà kíṣìbò ọmọ yìí àmọ́ ìyá mi wà láì lọ dúró dáadáa nítorí ọba ṣe lọ gbà ọlọ́mọ ṣe ẹ̀san kálukú wa. n bá lọ́ntì ẹ̀ wọ́n wá délé ọba wa ní olórí kí ọba tán pé tọ̀ gbogbo òdúlà kiriki àdọjà àdásẹ̀mbílì àwọn èèyàn kọ̀ọ̀kan kọjá ń bẹ̀ ààrẹ nìkan kan ṣe nǹkan kan àmọ́ ńgbà tá à ń wo pálásì lọ́ọ̀kan báyìí nísìnyí lábá pàdé ọmọkùnrin kan wẹ́lẹ́njẹ́ báyìí ló sì já ọmọ gbà lọ́wọ́ mi ó sì dìímọ̀ ó sì kíìsì ẹ̀ nílẹ̀ lọ. àárín kankan ṣe ọlọ o àmọ́ nígbà tẹ́lẹ̀ kí la bá lójú ọ̀nà ló jẹ́ àárín ìwé gan. ó jẹ́ aṣọ fún yín. wọn lọ bá ní láàdìlà àlejàsá méje ń ṣe là ámàlì. ìtí mo fẹ́ rí mo ti rí. njọ́ sì ti ń bẹ láyé ìsàlẹ̀ àmọ́ mo kíìsì ọmọbìnrin kan rí ń kọ́ nàbà. iná wọn dá padà fún mi. lára ìjẹ́ rẹ̀. ẹ máa wòran gbogbo wa lágbẹ̀san. nnazina dẹ́yinú. wọn kọ́ lé ọ lọ́wọ́ kí ọmọ wí báyìí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ọ̀gbà ọ̀tàn náà máa rí ọ̀sọ́kọ́ tí nílẹ̀ lẹ́yìn
ọmọ sọ̀tàn tí ò dáa wọ́n tún aláṣọ ìyá rẹ̀ náà lọ́ta sẹ́yìn. wọ́n tún wá ní aṣọ ìyá rẹ̀ náà lọ́ta sẹ́yìn. wọ́n ti máa sọ ọ wá ń sọ gbogbo tí ò rí bẹ́ẹ̀ o sì bẹ̀rù ọlọ́run péjọ kan bẹ ọlọ́run ó bì ọ́ o sì ń da ọ̀rọ̀ ọrú o sì ń tọwọ́ bọ ìtàn tó mọ̀ nípa ìdíwọ̀n èbí ọ. tọ́ ọ bá sì ti rọ́rọ̀ tẹ́nìkan bá sọ tí ò bá dáa mọ́ pé wọ́n máa tún ṣe mọ́ ẹ̀jọ̀ máa bàjẹ́ pọ̀ ni. ẹ̀ẹ́jọ máa bàjẹ́ pọ̀ ni. ẹ lọ kúnlẹ̀ ní pé ẹ dákun ẹ jẹ́ ń sọ yìí àmọ́ bá ti wí àmọ́ bá pé tọ̀ wọ́n ti wí wọ́n wí náà nù. àbá Islam ọlọ́run ó ṣẹ̀san á máa ṣẹ̀san àwọn ọlọ́run fẹ́ dà á látara sẹ́rẹ̀ tó ṣe náà ni láti máa ṣe nù. yujazil insana bima qaddama min khayrin wa sharrin láti máa ṣe gbogbo tó ti síwájú ni á sùn lẹ́sàn gbogbo ẹ̀ afẹ́ wa Islam dáadáa ni o aburú ni o ọgbẹ̀sán li qawlihi ta'ala faman ya'mal mithqala sarratin khayran yarah ọ̀rọ̀ ọlọ́run bọ́ ọba ṣiṣẹ́ iṣẹ́ náà wá wò ọwọ́ ajẹ́ ṣe eré iṣẹ́ rí ọ̀hún wá mọ gẹ́gẹ́ bí ọmọ náà gún ó rí waman ya'mal mithqala sarratin sharran yarah bọ́ ọba sì ṣiṣẹ́ bú tọmọ bí ọmọ náà gún bọ́ ọba mọ ọmọ náà gún sọ ọmọ jéró bọ́ ọba tó mọ jéró tún wọ ká bàbà bọ́ ọba wa mọ ká bàbà iná tí máa bẹ́ẹ̀ bí irun àwọn obìnrin àbí tọkùnrin náà àwọn iná lọ́wọ́ bó ti rí bọ́ ọba ṣiṣẹ́ ibú tó mọ bẹ́ẹ̀ ó lè lọ scot free ọgbẹ̀san wàá máa láti bayni wa baynak ìwọ yàn ọ̀wá rẹ̀ tí wọ́n bẹ láàrin èmi àti wọ́ faminka du'a wa alayya al-ijaba. tí ẹni kò ṣàdúrà tí ẹni kò ṣàdúrà ọlọ́run dákun èmi náà fẹ́ kọ́lé ọlọ́run dákun mo ti ara lẹ́yìn tí ìrí kọ́ tí ẹnu ọlọ́run dákun mo fẹ́ káwọn ọmọ mi ó yanjú tí ẹnu ọlọ́run dákun mo fẹ́ káwọn ọmọ náà mọ bọ̀ kílẹ̀ ọmọ ọrọ̀ tí ẹnu ọlọ́run mo fẹ́ kọ́ ọmọ mi kó rí bí àwọn alájí àgbà ti rí ni o lè ṣe tí ẹnu ọlọ́run káyẹ pé mi mo ní lọ́dọ̀ ìmọ̀ ìjọ́nà tí mo ṣàlájá àgbà bẹ́ẹ̀ mo lè ṣe òun náà mo lè ṣe nísìnyí náà. kéèyàn wá wọlé tí ká gbé irú aláàjì ilé wa gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ láyé lónìí mo ò lè nírú aláàjì wa ẹ̀wòrán kọrọ. bẹ́ẹ̀ bá wà láyé ọ̀hún náà tẹ́lẹ̀ kò dáa kéèyàn nírú ẹ̀ tẹ́lẹ̀ náà. ọkọ̀ òun èsì ìṣẹ́ntọ́ yẹ kéèyàn nírú ẹ̀ náà ni. ṣe kankan kéèyàn. bọ́ bá ti wí àwọn kì í ṣẹ́ntọ́ yẹ kéèyàn nírú ẹ̀. ọlọmọ tó rí tó fi wọn èyí táwa lè rí náà làwí wọn. yàrá kọ́ lọ́hùn wà á lọ́mọ kọ́lá bí àwọn aláàjì àgbà. àkúmọ̀ aláàjì tó ń wí. aláàjì tó sì ń wí. ẹni tá a mọ̀ làwọn ń dákọ̀ yìí. àbáyọ Islam yàrá lọ́lọ́hùn mọ́sà sọmọ wa bó ti sàwọn aláàjì àgbà àmì ilé yóò ṣe tó tó fọwọ́ ẹ̀kọ́ wa ọlọ́run sàwọn ọmọ wa bó ti ṣe bàbá ọmọ yíyà kọ̀sẹ́ni tí ọ̀sán fún òní sáámi. ọlọ́run sàfà bó ti ọmọ wa bó ti ṣe bàbá ń bá ní àpè àmì àfà bá ní ọlọ́run ṣe bó ti ṣe bàbá wa àgbáyé gidi ọmọ àpè bẹ́ẹ̀ ni ọlọ́run bá sọmọ mi bí òun wà sí àgbáyé wọn ọlọ́run bá sọmọ mi bàbá lágége yóò pé àbẹ́yàn ní sáámi. àwa ní gbà náà kò sọ́nùwẹ̀ kọ̀sẹ́nì ká tó lè bírú aláàjì àdúgbò wa tani àbí yìí. yọ̀dà ń gbà wọ́n ń bímọ tẹ́lẹ̀ wọ́n ń pè wọ́n sí tí wọ́n gbádùn. ẹ máa gbọ́ wọ́n ń pè wọ́n sí tẹ́lẹ̀ gbọ́n bá fẹ́ bímọ kan. ṣé ní wọ́n fẹ́ bímọ kan wọ́n ń pè wọ́n kọ́ wọ́n bá wọn fi tọrọ ọmọ ni. àbí wọ́n bá fẹ́ kó àkọọ́lẹ̀ fọ́ọ̀mù kan wọ́n ń bẹ̀ bẹ́ẹ̀. àbí gbà tó ní ọ̀sẹ̀ lẹ̀ gan tiẹ̀ gan tí wọ́n bí. ọ̀dà tó fẹ́ gbọ́ náà nù ọ̀dà àwa náà fẹ́ rú ẹ̀. àwa náà fẹ́ rú àwọn aláàjì yìí bó ti rí nù. abẹ́ ومن يعمل مثقال ذرة شرا يره وأما التي بيني وبينك tó máa lọ ibi ọ̀rọ̀ tá a sọ nísìnyí ní ẹ̀ bá rí mi ní ìsìnkú ọlọ́run wọlé àpá àpá ni mo ní tànàbí bẹ́lẹ̀ ló ọlọ́run wọlé àná Muhammad ní owí alamasa bọ́lá Alhaji Buhari èwo. a jẹ́ pé gbọ́ ọ̀bẹ ṣe múra kankan àwọn tó supasíìdì rẹ̀ ń bẹ. àwọn náà dáa àti wọn wo sẹ́fẹ̀ nìkan tán gbowó lọ́wọ́ ẹ̀ náà fa kọ́ra àwọn tó ń kó tó kú ó ṣépèlé wọn ó ní wọn tó ní wọn ò tó padà fún wọn mọ́ àwọn náà ti máa gbọ́ báyìí wọ́n wo sẹ́fẹ̀ nìkan lẹ́kọ̀ọ́ ìfẹ́ dákọ̀ ń tọ̀hún ni ṣé kí àbí kí ọ̀tọ̀rọ̀ tọ̀hún ti kú ọlọ́mọsàn báńkẹ́ bá ń yáfẹ́ àáfà wo sẹ́ fún wọn gbogbo tí aláwọn ṣe máa bá wọn orí kankan ṣe ẹ bá gbá máìkì mẹ́wàá múra kankan wọlé tá a tún tá a gá àpò irọ́ ní gbogbo ẹ̀ ọlọ́run béèrè gbogbo ìjọ kìí tí a bí láti bọ̀ tán tó dáa ní ká. òun ní ká rí ibi àwànú fàmí kẹtù ara wà lẹ́yìn ìjàmbá ẹ máa ń so ẹ máa lọ gbogbo tí ẹ dáwọ́lé ni àwa ti parí ẹ̀ níwájú ọlọ́ ẹ̀yin wo ọ̀fọ̀ láwọn bàbá tẹ̀ ń hó sọ lára wọn náà láì bẹ lọ́hùn àwọn bàbá tẹ̀ ń gbé wọn orí ṣe wọn náà láàbọ̀ láàbọ̀ bẹ lọ́hùn. àwọn ẹni rí ọmọ sọ pé ọlọ́run dàkú
ọ̀rọ̀ tí wọ́n sì wí dákun sàṣàánú wa lérí ọ̀rọ̀ ẹ̀rú ó tún máa bà wọ́n. ẹ̀rọ tún máa bá wọn pé ọ̀rọ̀ ni wọ́n gbé wá wájú wa ìwọ ni wọ́n gbé wá bá kì í sà wá ìwọ wọ́n gbé wá bá dákun má dojú tì wá má dojú dàdúrà dákun mójútó tó àwọn àfa. wọn wà ní sọ pé má dojú tì mí má dojú tó àwọn àfa ọlọ́run má dojú tó àwọn àfa. fi sàpọ́nlé fálẹ̀ Kùránì. wo bá ti fọ́n káyé lónìí kálukú wa ń pè tiẹ̀ nígbà tó ti pé kò sí pé wọ́n mú kálukú lórí ọ̀rọ̀ tó bá sọ àbẹ̀ní bá dákọ̀ nìkan tó wí ní tí ọ̀dà ni wọ́n mú kálukú wa gbọ́n. àdúrà jẹ́ òní ìṣẹ̀lẹ̀ sí àti àwọn èrè kankan. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ ló lè ní wa ìwé kóòtù ni àwọn yẹn nítorí àyíwọ ọkọ̀ lọ́ọ̀lù kí wọ́n gbé ṣáátà tí wọ́n kọrí lògùn bí lògùn ti jìnnà sí ìdí ètò. kí ni wọ́n lọ sí. wọ́n gbé òun ẹ̀wọ̀n ni lérí ọ̀rọ̀ sọkúsọ ẹlòmíì lè kí ọkọ̀ mọ́lẹ̀ ń lọ Mẹ̀dúgùrí nu. ẹ máa rí nǹkan gan o. nítorí ìwíkúwí tó wí ń lọ Mẹ̀dúgùrí nu. kíákíá ń lọ ọ̀dọ̀ bá lẹ́nu. ẹ dákun ẹ fèrè jèmí ògìgì náà mo rí tẹ wọn mú ìwé wa ẹ dákun ẹnu ló gbé mi. àrò kò sọkọ. àfi kéèyàn ó ronú sọ̀rọ̀ kó tó sọ àfàwọ̀ ẹwà láàmú nǹkan ti dáyé. ìwé ẹ̀dá ní kọ́ ṣàdúrà èmi Ọlọ́run ni mo ní kí n gbà á. gbogbo àdúrà kálukú wa títí ń gbẹ́tọ̀ àṣẹ àbúrò jáde náà láàárọ̀ ọkùnrin ní obìnrin ni ó lé ní àlejò ní dákun mọ́sà gba àdúrà gbogbo wa Ọlọ́run.